Oh yeah, listen. One roof, one vibe. Yeah. Love drum rhythm. The drama plenty. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Yeah. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Oh yeah, dance, make you forget the worry. Yeah. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Oh. Different lives under one ceiling. Too much energy, too much feeling. Somebody cook, another person chop. The laughter inside never ever stop. The laughter inside never ever stop. Ó ti pè padà. Hello, sir. Hello, Panle. How are you? Mo rò pé o ṣì ń bínú sí mi ni. Mi ò bínú sí yín, but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má pe nọ́mbà yìí mọ́. Ẹ jọ̀ọ́ sir, mi ò nídìí iṣẹ́ mọ́. Olúwa Panle. Ajá ìdédé gbò. Àgbò ìdédé kàn. Kí ló dé? All of a sudden. Ó kàn yíjú padà sí mi. Kí ni mo ṣe fún ẹ? Ṣó ní nǹkan kan tí mo ṣe tí mi ò mọ̀ ni? Ó bá dẹ̀ sọ fún mi. What? Ọmọ ẹ pa fóònù ṣá. Kí ló lè máa ṣọmọ ẹ báyìí? Àbí torí owó tí mò ń fún ni? Bóyá ó kéré? Bóyá ó ti rí ọmọ yahoo kan tó náwó fún jù mí lọ? Anyways, wọ́n ní bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán lè kánná. Kàkà kíkú má jẹ́ ṣèṣe, á fi ṣe àwàdànù. Panle, mo ṣì ń gbádùn ẹ. O ò tí lè lọ. I will try. Bó jẹ́ kí n fàgbára mi wọlé, màá délé yín rọ̀lẹ́. Panle, how far báwo ni? Mọ́mí àti dádì ńkọ́? Wọ́n wà sir. Ìyàwó yín ńkọ́? Yeah, she's fine. Ó ṣé. Bá mi kí mọ́mí àti dádì. Wọ́n á gbọ́ sir. Cynthia, ó rẹ̀ ṣe kí àná máa jálẹ̀ o, máa lọ o. Kí ló ń kùn látàárọ̀? Èyí tó tún jàjà fún yàn ní breakfast. Wà tún jẹ́ kólú ẹ máa pariwo kó tún sáré dà. Ṣé kíá jọ torí Ọlọ́run. Ó ti ń pẹ́ jù o. Tó bá lè dúró o lè máa lọ. Ó fẹ́ pẹ́ni tí máa ń rajà lọ́wọ́ ẹ̀. Ṣé o lè pe ẹni yẹn tó bá dọ́jà ni? O lè máa lọ, má bínú pé mo ti dá ẹ dúró jọ. Mo gbọ́dọ̀ pẹ́ nìyẹn kí n tó dọ́jà. Sódà má lè pèpè ara mi. Bóyá máa ṣì lọ sí Kàtàngwálé ní àbí rárá. Alright then. Kò sí wàhálà, máa pàdé rọ̀lẹ́. Jọ̀ọ́ má bínú. Ṣé kí n tó dé? Ìyàwó Mr. Máyọ̀wá, ṣé bó ṣe máa ń dẹ̀ láàmú nìyẹn? Bí ti báwo? Ó dàbí pé ó fẹ́ lójú kòkòrò. Kí ló rí? Àná tí mo wà ní kitchen tí mò ń dáná lọ́wọ́, wọ́n wá bá mi nínú kitchen tó bá ibọ́ ṣe ń wọ̀ tún tó ń wò sí. Kí ló ń wá ká? Torí mò ń ṣe ẹ̀gúsí, wọ́n bá láwọn gbóòórùn ẹ̀gúsí. Ó tún dàárọ̀ yìí, àwọn ló tó wá jí mi. Wọ́n tún ní kí n fáwọn lẹ́gúsí díẹ̀ àti rice tútù. Wọ́n láwọn fẹ́ ṣe rice yẹn fọ́kọ àwọn kó lè bàa jẹun lọ síbi iṣẹ́. Ẹ̀gúsí àti rice. Kí ló ṣẹlẹ̀ sí bread and tea inú òtútù yìí? Nǹkan tèmi náà sọ fún wọn nìyẹn o. So ìwọ ló tún fún yẹn náà? Yes now, ẹni tá ṣẹ̀ṣẹ̀ mọ́ra lánàá tó ti wá ń gba nǹkan lọ́wọ́ mi tó bá máa tó bí oṣù kan kọ́. You know what? Ìwọ ṣá máa ṣe tiẹ̀ fọ́lọ́run. Some people are like that, and she might just want to be your friend. Ó lè má mean any harm, and in fact
òun lè má take it serious. So I believe with time ó lè má máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ like that. Ṣó mọ̀ àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ lo nǹkan wọ́n máa rántí pé àwọn ò ní nílé àwọn fẹ́ lọ rà ń ta. Tọ́n bá ti wá rí ń ta the next thing ni kán lọ bá neighbor tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kán lọ béèrè bóyá ó ní. Okay. Anyways, you look good. Thank you my baby. I love you. I love you too. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Mo ń gbọ́. Gbogbo àwọn ìgbà tí máa ń sọ fún yín pé mo lọ ṣe interview yẹn. Òótọ́ ni pé mo máa ń lọ sọ́dọ̀ ọlọ́pàá yẹn. But torí pé mò ń wáṣẹ́ ló jẹ́ kí n máa lọ síbẹ̀. And mo dẹ̀ ti pè wọ́n sìn pé mi ò wáṣẹ́ mọ́. Kọ́ má pe nọ́mbà mi mọ́. Èèyàn dáa bá. Bó bá tiẹ̀ wá fẹ́ bọ́ ọ wáṣẹ́ náà, kò dìgbà tó bá tó gba pátá nídìí rẹ̀. Bẹ́ẹ̀ ni mà. But ó tún lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. Bá mi sọ. Ṣèbí mo ti sọ fún ọ pé gbogbo ohun tó bá ti wà lọ́kàn tó bá ti fẹ́ sọ fún mi, kó jẹ́ ń gbọ́. Gbogbo ohun tó bá fẹ́ sọ, ó yá, ń gbọ́. Okay mà. Àná tí mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ Retí, mo pàdé bọ̀dá Bọ̀sún ta. Ta tún ní jẹ́ Bọ̀sún. Bọ̀dá Bọ̀sún neighbor wa. Ó, má bínú. Ìkan lára àwọn ọmọ tó gbalé iwájú. Bẹ́ẹ̀ ni. Ó dáa kí ló wá sí. Wọ́n rí mi níbi tí mo dúró sí tí mo ti ń sunkún. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí. Then mo dẹ̀ ṣàlàyé fún wọn pé mò ń wáṣẹ́ ni. Pé mi ò like bí mo ṣe ń jókòó sílé. Kí ló wá sọ? Wọ́n ní kí n má worry. Wọ́n làwọn máa bá mi wáṣẹ́ Ìkẹjà. Wọ́n dẹ̀ ní tó bá di ọ̀sán kí n wá bá wọn shop. Wọ́n làwọn máa mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn tí màmá bá tajà. Iṣẹ́ wo gan-an ni Bọ̀sún ọ̀hún ṣe? Sọ béèrè lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo béèrè lọ́wọ́ wọn. Wọ́n làwọn máa ń ta fóònù, àwọn dẹ̀ máa ń tún fóònù ṣe. Tọ́ èèyàn dá ń gbà náà. Bó àwa ni, sọ́wárí báńkì ẹ̀jà ń gbò bá yá ni. Bẹ́ẹ̀ ni mà. Àmọ́ o síyàwó rẹ̀ ò ní mọ́ bínú bó bá rẹ̀ yín méjì papọ̀. Mi mọ̀ bí wọ́n ti báyàwó wọn sọ o. Kò tiẹ̀ sí nǹkan tó kàn wọ́n nú gbogbo èèyàn. Òun àti ìyàwó rẹ̀ náà jọ lẹ́jọ́. Àdúrà tèmi ni pé k'Ọlọ́run lò fún ọ. Àmín mà. Ọ̀gá wà ọ. Báwo dẹ̀ ni ọkọ ẹ̀ ń kọ́? Àlàáfíà ló wà. Ó ti lọ bíṣẹ́. Okay. So báwo wá ni? Ṣẹ̀dẹ̀ sí wá discuss nípa wedding preparation yín. Mo mí pé ṣe ti pick dates for introduction àbí báwo? Rárá o, àti mú déètì o. Ṣó mọ̀ pé mo ṣẹ̀ dẹ́kọ̀ọ́ ni. Even gan mi ti sọ fún pé mo ti kúrò níbi iṣẹ́. Àbá, why? Ó yẹ kó ti explain fún now. Kò ṣàmọ̀ràn àwọn ọkùnrin. Kó má lọ máa rò kó bóyá pé òun hide nǹkan pamọ́ fún òun. After all, òkú ò ṣàmì ní ti ń pa ẹ̀. So why tó ṣe ń hide fún? No, kò ṣe pé mò ń tọ́jú àṣírí fún un. Mo kàn ń dúró dìgbà tó máa ní time tá máa fi sọ̀rọ̀. Torí ó máa ń tètè lọ bí iṣẹ́ láàárọ̀. Ó dẹ̀ máa ń tó bí 7 kó tó dé lálẹ́. So time tó yẹ kó máa fi rest, mi ò fẹ́ máa bọ́dẹ̀ ìpẹ̀lẹ́jọ́. Bísọ́lá kò mátà. Ṣèbẹ́ni tó fẹ́ fẹ́ nìyẹn. Kò sí bó ṣe lè busy tó náà. Ó sì máa create time fún ẹ kí lè ráyè sọ̀rọ̀. But pẹ̀lú gbogbo nǹkan tó sọ yìí, mi rò pé inú Bọ̀sún máa dùn tó bá yẹ ti sọ fún. Okay, I think you are right. Tó bá ti dé lálẹ́ màá sọ fún un. Jẹ́ kí n gbọ́ nǹkan tó máa sọ náà kí n tó sọ plan mi fún un. Jọ̀ọ́ sọ fún. Because mi ò ní fẹ́ gbọ́ pò àti Bọ̀sún ní issue kankan. Nǹkan tó bá dẹ̀ wá sọ lẹ́yìn ẹ̀, ìwọ ṣáà ní sùúrù. Then ẹ̀yin méjì máa mọ next thing tẹ́ fẹ́ ṣe. Ṣé nǹkan tí mo sọ yé bẹ́ẹ̀? Jọ̀ọ́ o, àsìkò ń lọ o, ọkọ gidi wọn lóde o. Ó ṣe màá sọ fún lénìí. Then nǹkan tá bá jọ sọ màá jẹ́ kó gbọ́. Alright dear, I pray we understand. Màá bẹ̀ sọ̀rọ̀ later. Alright, ó ṣe ọ̀rẹ́ mi. Torí mò ń wọkọ̀ alálùbáríkà. Torí mi ò fẹ́ ṣìyàn. Gbogbo ọkùnrin tí mò ń pàdé ló ń bá mi lájọṣepọ̀. Èmi ni mo wá dẹni tó ń fi nǹkan sójú ara. Torí mò ń bọ̀ lÉkòó, mo fẹ́ wá bá fẹ́sọ́nà mi.
kó má bàa mọ̀ pé lómi ti bá mi lájọṣepọ̀ nìbàdàn. Mo ti wá dẹ́kọ̀ọ́ báyìí, ẹ̀rù àti bá sọ̀rọ̀ ìgbéyàwó wa ń bà mí torí mi ò mọ̀ bí òun náà máa fẹ́ mi àbí kò ní fẹ́ mi. Wo òní lónìí jẹ́ ẹ̀kan lọmọkùnrin kú, màá sọ fún un, kò dẹ̀ sí nǹkan tó máa fi sọ pé òun ò ní fẹ́ mi. ṣe rí madam, kí n má parọ́ fún yín. ṣe rí fóònù tẹ́ ń wò yẹn, fóònù tẹ́ máa gbádùn gan-an ni. ẹ máa enjoy fóònù yẹn wàláì, trust me. nǹkan tí mò ń sọ dá mi lójú ni because àwọn ò kí ń ta fake bíbà. ẹ jọ̀ọ́ má bínú mà. hello. Hello babe, jọ̀ọ́ má bínú pé mò ń dá ẹ láàmú. Mo kàn fẹ́ sọ fún ẹ pé tó bá dé lálẹ́, mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ, má pẹ́ dé jọ̀ọ́. ok mo ti gbọ́ nǹkan tó sọ but ó possible kó pẹ́ mi kí n tó dé because a ní meeting kan ní ilé ọ̀gá nírọ̀lẹ́ ní nǹkan bíi 6. but má worry, mo promise ẹ tí n bá ti dé anyhow a máa sọ nǹkan tó ní a fẹ́ sọ yẹn. Alright there, ó ṣé. àǹtí ẹ jọ̀ọ́ má bínú. Kò sí wàhálà, ó yé mi. so èwo lẹ máa choose, ṣé black yẹn ni àbí grey? Ṣé máa ń ta pouch? no, a kì í ta pouch ń bíbà but ẹ bá ti dé tàǹsìn ẹ máa rá àwọn Ìgbò tó ń ta charger àti pouch. Ok. Ẹ lè bá mi páàkì black yẹn. Fọlá, mo fẹ́ rí ẹ ní conference room nsìn, wá bá mi ń bẹ̀. Okay, sir. Kí ló tún fẹ́ ń sìn? Come in. I'm here, sir. Lock the door. Ọ̀gá. Tí ilẹ̀kùn látẹ̀yìn kó súnmọ́ mi ń bí. Mo ti lock already. But mi lè súnmọ́ yín, sir. O lè súnmọ́ mi. Ṣé kí mi súnmọ́ ẹ ń gbà yẹn? Èwo ló fẹ́ ń bẹ̀? Kí ló tiẹ̀ máa ń ṣe ẹ náà? Ṣọmọdé ni ẹ ni? Àbí ṣé àṣẹ ń ṣe kínní ni? Ọ̀gá. Ṣé a fi máa kù mí láṣẹ́wó ń sìn ni? Tí n bá pè ẹ́ láṣẹ́wó, àbí tí mo pè ẹ́ lóníṣìnà, kí ni kí n pera mi? Àbí kí ni ìwọ máa pè mí? Ọ̀gá tó ń bọ́ ọmọṣẹ́ sùn. Fọlá, àwa kọ́ lákọ̀ọ́kọ́. Ayé ń ṣerú ẹ̀. Àwa dẹ̀ kọ́ la máa jẹ́ ẹni tó máa ṣe gbẹ̀yìn. Tá a bá ṣe tán, ẹlòmíà tún ṣe tiẹ̀ náà ni. Kì í ṣàwa nìkan là ń ṣerú ẹ̀. Sọ̀rọ̀ mi yẹ. Ọ̀gá. First time tá a ṣe yẹn gan-an mi ní parọ́ fún yín. Mo regret pé mo ṣe. Nǹkan tó yẹ kí n hàlá yín níjọ́ ẹ̀ nìyí pé ẹ sọ pé ẹ̀kan tẹ máa ṣe náà nìyẹn. Because látìgbà tí Bísọ́lá ti kúrò ń bíbá ilẹ̀ tí ń disturb mi. Ẹ dẹ̀ máa ń sọ ńgbà yẹn pé ẹ nífẹ̀ẹ́ Bísọ́lá. Point of correction. Lóòótọ́ mo nífẹ̀ẹ́ Bísọ́lá. Àmọ́ ṣé Bísọ́lá nífẹ̀ẹ́ mi? Bí mo ṣe nífẹ̀ẹ́. Ǹjọ́ tiẹ̀ sọ fún ẹ pé mo propose sóhun. Mo ní mo fẹ́ fẹ́ sílé. But ó reject proposal mi. Ó lóun ò lè fẹ́ mi. But ṣé mo pé mo ti marry, sir? Ó ti lọ́kọ. Then how come tí CV ń carry single as your marital status? Nígbà yẹn tí mò ń wáṣẹ́, company yẹn sọ pé single nìkan làwọn lè gbà ní, sir. So látọjọ́ ẹ̀ ó fi ọgbọ́n wọnú company mi ni. Ó parọ́ wọlé. Àbí? Since tó yẹ pọ́nà tí mo lè fi ríṣẹ́ nìyẹn. Anyways, ó ti wà ń bí already. Mo dẹ̀ ti taste ẹ. And you are sweet. I want more of you. Ẹ má bínú, sir. Mi fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́, sir. In fact, first one yẹn gan mistake ni, sir.
All right. You can go. Bulama Iwana. Brother, ẹ jọ̀ọ́ ẹ má bínú. The last time tẹ́ wá síbí báyìí, mo gbà wípé mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, tẹ́ ẹ bá mind, ṣé mo lè mọ orúkọ yín? Ẹ o lè pè mí ní Bọ̀sún. Wow, very nice name. What's your own name? Monsurat lorúkọ mi. Ẹ dẹ̀ tún lè pè mí ní Ọmọlàbákẹ́. All right. I think the Mansura is okay. I like it. Okay, ẹ ṣé. Ṣé ẹ ti fẹ́ jẹun ni? Àbí kí bá yín wá nǹkan tẹ́ máa mu? Ọ̀fẹ́ ni o. No, thank you. Mo appreciate. Ó ṣé gan. Hello, Panle. Where are you now? Mo wà níwájú ṣọ́ọ̀bù àǹtí Monsura. Okay, ó yá wọlé. Èmi náà wà ńbẹ̀. Ọmọ pọ́n lè tún ni. Ọ̀gá yìí sọ pé àwọn ò déètì náà. Báwo ni? Mo ti ń dúró díẹ̀ tipẹ́. Mọ́mì mi ló rán mi iṣẹ́ and mo gbọ́dọ̀ dáná fún wọn kí n tó jáde. All right. So, Afa, I'm fine. ìgbà tó ń bọ̀, ṣé orí ìyàwó mi ta? No, mi ò rí wọn o, wọn ò sí ń tà. But mo rí ìyàwó Mr. Mayowa. Okay, so what do you care for? Kí n sọ fún Mansura kó sáfẹ́. Mo sọ fún yín pé mo ti dáná kí n tó kúrò nílé. So mi ò lè jẹun bíbá yín mọ́. It's okay. Kò sí wàhálà tó bá lò jẹun. But guess what? I have a good news for you. Are you serious? So you can smile. Ó dẹ̀ wá lójú tẹ́lẹ̀. Ṣé Pánlé tún ti jáde ní tiẹ̀ ni? Bẹ́ẹ̀ ni, ó ti jáde. Ó lóun fẹ́ lọ bá Bọ̀sún ní Ìkẹjà. Ó ló ṣèlérí fún un pé yóò bọ́ òun wáṣẹ́. Nírú àsìkò yìí. Ṣé ọjọ́ ò ti wá lọ báwọn? Ó lásìkò tí Bọ̀sún ní kóun wá bó òun ní ṣọ́ọ̀bù nu kó tó di pé yóò palẹ̀ mọ́. Kó tó mú lọ síbi tí ó ti ṣiṣẹ́. Ọ̀dà. Kò sí ọ̀nà. Mo kàn ní béèrè rẹ̀ náà ni. Àmọ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀. Ǹjẹ́ o tiẹ̀ rí ìyàtọ̀ lára àwa tí Pọ́nlé ń wù? Èyí tá a bá wí fún ṣé ń yàtọ̀? Ọlọ́mọ ti bá a sí Pọ́nlé ti yí padà o. Kódà kò sí gbèsè tí ó gbé báyìí tí ò ní sọ fún mi. Àtọ̀ Ọlọ́run ṣeun. N ta fi ó ṣe náà nù. Èyí sì dá báwọn. Kó yé máa rin àwọn ìrìn kíní tí ń rìn tẹ́lẹ̀. Inú tèmi náà tiẹ̀ ń dùn sí gbogbo bí ṣe ń ṣe lẹ́nujọ́ mẹ́ta ẹ̀. Ọlọ́run ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti 4:30 gan ni mo ti délé. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sójà lénìí ni? Rárá, kò ń ṣe bẹ́ẹ̀. Orí kan fọ́ mi díẹ̀díẹ̀ ni. Ó dẹ̀ ń rẹ̀ mí sára. Torí ẹ̀ mo ṣe palẹ̀mọ́ tí mo ṣe ń bọ̀ nílé. Ìgbà wo ló wá bẹ̀rẹ̀? Ìní náà ló bẹ̀rẹ̀ ìgbà tójò dá. Okay. So ṣé o wọnú òjò tún wá kọ́sítọ́mà ni? No, mi tẹ̀ wá torí bójú. Gbogbo tójò yẹn ṣe ń rọ̀ ní ṣọ́ọ̀bù mi ni mo wà throughout. All right. I think that is the sign of stress or malaria. And you need to rest, at least for some days. O sọ̀rọ̀ máa bì, torí mo ní kó rest. Ṣebí nítorí ara ẹ náà ni? No, now, mo ti gbọ́ nǹkan tó sọ. Tó bá dé weekend, màá fẹ́ lè rest dáadáa. Because mo ṣe gbọ́jà tuntun ni, òjò òdẹ jẹ́ ká ta dáadáa lénìí. Okay o. Wọ́n ní mi wọ́n ẹ o. Ọ̀jẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká má yà láìmoore. Àwọn kan bẹ tó jẹ́ pé ẹja sáwá tó ń rí òun. Wọn lówó tí wọ́n rà. Bá a bá ní ká máa wo àwọn míì bí wọ́n ti máa ń náwó sí ẹran tí wọ́n jẹun.
kì í tún wá ṣe pé bóyá wọ́n kówó lọ ọjà wọ́n lọ ra oúnjẹ lé o ẹran àtẹja tí wọ́n jẹ lásán bọ́ bá ní tí wọ́n ná lé lórí bọ́ bá pàdé ẹlòmíì lé oúnjẹ tó bá gba ẹ̀bà méjì tàbí sẹ̀mó méjì tó bá rí ike tí wọ́n ìwà ẹran sí ẹlòmíì wájú òwúrò kó gbọ́jọ́ ọkú ni. kí ló wá kan tèmi pẹ̀lú tíán ìgbà míì gan bí n bá lọ rẹja bí n ṣe báwọn èèyàn bíi ìbàrí tí wọ́n tò ọ̀pọ̀lọpọ̀ nù wọn sì rèé ẹja sáwá wọn wá àwọn wò ní lè sọ ojú ò mọ̀ tìǹ torí wò ní fẹ́ káwọn tó wára sí kí n mọ̀ fà wọ́n sí yẹ̀yẹ́ bẹ́ẹ̀ mi bá sì ti yá a débẹ̀ ń yà náwó owó sí yàn tó ẹ bá ń gé sáwá o ìlàjì kílò wọ́n bá ti wá rí i pé mo náwó owó tèmi báyìí àwọn tó ti fẹ́ rẹja sáwá tẹ́lẹ̀ tí wọn ò lè sọ tójú ń tìyàn àwọn náà bá ní ó yá ebí mi náà gé tèmi o ebí mi náà gé tèmi o bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ bá ń gé sáwá kílò kan lápò ọ̀tún lẹ́mọ̀ gbọ́ ẹ bá ń gé lájì kílò kan lápò òsì. ẹ wá gbà mí kí ni à ń tìyàn lójú ṣebí ń tágbára wọn bá ká wọn rà. èmi àmọ́ tí ń tìyàn lójú ni. ọmọ pọ́nlé mi mọ nǹkan tó ń ṣe orí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé a ti máa rí mọ́tò mi látojú wíńdò kò ní fẹ́ bọ́ta ni a wá pretend bí ẹni pé kò rí mi. ẹ wo ilẹ̀ ti ṣú ẹ jẹ́ ká máa lọ́lé. Your phone is ringing. ó lè jẹ́ mọ́mí àbí dádì ló ń pè mí. tí ẹ gbé ná ǹdẹ̀ wàá dẹ̀ sọ fún wọn pé wà pẹ̀lú mi sọ fún wọn pa tí ń bọ̀ nílé. then tó bá béèrè lọ́wọ́ mi nípa iṣẹ́ tí mo wá lọ kí ni màá sọ fún wọn. àní kò gbé ná tó bá yá tó bá ṣe tán a máa sọ̀rọ̀ nípa ìta bá ń lọ lọ́nà. hello Olúwapọ́nlé. hello. mo wà níwájú ilé yín can you come out? then whatever tó bá ń bí ẹnu ǹjẹ́ ká mọ̀ bá ṣe máa parí lẹ́ẹ̀kan náà. kí lẹ̀ ń ṣe ń lè wá ṣebí mo ti sọ fún yín pé kẹ́ má pe nọ́mbà mi mọ́ mo ní mi ò ṣe mọ́ àbí ṣọ́ràn yẹn wà ń bẹ̀ ni anyways kò sí wàhálà ṣé bẹ́ẹ̀ ṣe rí nọ́mbà mi pè ní ó dìgbà tí bá blọ́ọ̀kì nọ́mbà yín. who is the person? ẹ má wọrí ìpẹ́ nìyẹn jàre. ọmọ yìí ṣé kò yẹ kó ti wọlé wá àbí kò wá go. ṣe bọ́ ọlọ́pàá tiẹ̀ ní mi tí n bá wọlé lọ bá wọn kí wọ́n fẹ́ ṣe wọ́n máa respect mi nìyẹn dẹ́ màá dẹ̀ fẹ́ gbọ́n mọ́pọ́n lé bọ́ta. ṣé kì í ṣe ọlọ́pàá àdàgbà mọ́ dànù tí ń tẹ̀lé wọn mi kiri rè kí ni kí n ṣe o mo ti mọ tí ń ṣe fún gbà bá pariwo olè èyí ò ní fẹ́ bọ́ sí i àwọn èèyàn nígbà mi gbọ́ torí pé ọlọ́pàá ló ń gan fúnra lára rẹ̀ àbí ń da mi gbóná sí láàánú. kẹyà ṣe kíá ẹ má pẹ́ o ẹni abiri rìn rú o ìyá rẹ̀ náà ti bèrè rẹ̀ nísìn ṣùgbọ́n ó bọ́ta ọlọ́ra mílíìkì. káàbọ̀ mo ti rí Pọ́nlé pè àyàn aago rẹ̀ ti lọ òun náà mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ nísìn ó ní àwọn tí ń bọ̀ àtòun àti Bọ̀sún kódà mo bá Bọ̀sún náà sọ̀rọ̀ èyí ń ní kínní go slow ń ló máa mọ́nà àwọn ò sì ní pẹ́ dé. ẹ wo ẹ ti gbọ́rọ̀ Pọ́nlé tì náà ṣé ẹ rántí ọlọ́pàá àgbà tí mo sọ fún yín pọ́ mo wá ń tẹ̀lé kiri bàbá ọlọ́pàá tí mo ní mo ń gbé Pọ́nlé káàkiri. mo rántí. ǹjẹ́ jẹ́ hàn pé bàbá òun bẹ́ ń tà ó sì dá mi lójú pé Pọ́nlé ló wá wá. ó tún ní orí láyà ó tún wá ọmọ mi wá ní ilé dákun ó sì ní bẹ́ńtà. ọ̀rọ̀ mélòó ní sọ tí mo fi parọ́ kódà mo rò pé kí n mo lè ṣe fún o n tí wàá rí nǹkan náà rò. ń bọ̀ wá. tẹ́ bá ti fẹ́ bá a sọ̀rọ̀ ẹ má sún mọ́ ju o ìyẹn sáà ti máa bá a sọ̀rọ̀ látọ̀ọ̀kan. abẹ́ ẹ̀ máa wo lórí ibú àgbàyà òpònú omi nìkùn tí ń jẹ ọmọ mi ń jẹkújẹ kò sì ní dáa fún ọ. hello ọ̀gá ọlọ́pàá ẹ kúrọ̀lẹ́ o. bàbá ẹ kúrọ̀lẹ́ sà. tọ́ ẹ dákun o kí ló bọ́ sọ̀rọ̀ tẹ́ ń wá ká o àbẹ́ ń wọ́ dáran ni. ó tiẹ̀ dá báwọn máa bọ̀ ńlẹ̀ olórí ibú ẹni àdánù
ó ṣòfò ni. Nọ́nsẹ́ǹsì játijàti wá ń jọmọ mi ń jẹkújẹ láìsan owó orí ẹ̀. Bàbá ikú ọ̀lẹ́, ẹ máa wọlé o, ẹ dákun tálẹ̀ béèrè o. Orúkọ mi ni Inspector Makanjuola láti Area F Division. Actually, lady kan ni mo béèrè. Ó pupa báyìí, kò ga púpọ̀. Olúwapọ̀nlé lórúkọ ẹ̀. Olúwapọ̀nlé? Ẹ ti rí bẹ́ẹ̀ ti pé. Àfi bí ẹni pé ńlẹ̀ sọ lórúkọ. No bàbá, kò rí bẹ́ẹ̀. Orúkọ tó wà lórí CV tó fún mi, òun ni mo pè sà. Ó ti tó bí ọjọ́ mẹ́ta tèmi àti ẹ̀ ti mọ́ra. Then ó wá bá mi pé òun ní ìdí iṣẹ́, ó lóun wáṣẹ́. So mo ti wá ṣèlérí fún pé lágbára Ọlọ́run màá bá wá iṣẹ́ alálùbáríkà tá lè fi tọ́jú yín. Tí ó fi tọ́jú mi, ẹ dákun kí mo ló ṣe mí? Ṣé ìrítẹ́ rí mi mo jẹni tí ò gbádùn? Àbí ṣé ẹ rí mi lọ́fíìsì yín kí n mọ́mọ́ mi wá bá yín pètọ̀ ẹ bá ń wá sí òsì kan fún o? Ẹ̀yin àgbàyà játijàti rédèrèdè yìí. Ọlọ́run ẹlẹ́dàá mi ń gbọ́. Tí ẹ bá ṣe aṣọ tẹ́ ẹ wọ̀ ni, ẹ̀yin yúnífọ̀mù tẹ́ kó ọrùn, yín ti pe àwọn ọmọ àdúgbò kí wọ́n bá ń lù yín lálùbọ́lẹ̀. Orí bí ti ń wò. Àbúrò pé ń dọ́mọ̀. Ó rò pé ń dọ́mọ̀. Ìwọ kọ́ lọ́lọ́pàá tí máa ń gbé ọmọ mi káàkiri. Kí ló fẹ́ lọ ṣe ń ta gan? So mọ̀ kan tó ń dìjọ́ ń fà tó ìfẹ́ lọ síbẹ̀. But a kàn lè pretend bẹ́ẹ̀ nípa àrí nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Whereas wọ́n máa pa ń gbá wọn tàbá tiẹ̀ rí wọn. Àti pé kẹ́tẹ̀ka valentine sọ yìí náà. Nígbà yẹn wá ń kọ́. Ṣé tó yẹ kó o ti ń sùn ni? Ṣé wàá jí látọjú oorun wà ló fẹ́ lọ dá sọ̀rọ̀ kan ta? Cynthia, I understand you. But relax. Jẹ́ kí n yọjú sí wọn. Kí n béèrè pé kí ló ṣẹlẹ̀. Mo ṣàfẹ́ lọ síta yẹn àbí? Mi ìfẹ́ wàhálà o. Chai, Máyọ̀wọ́ ò kí ń gbọ́rọ̀. Ìwọ ọba má lọ. Kó o dúró gbọ́rọ̀. Kó o gbọ́ tààrin orí rẹ. Olóṣì abara gíẹgíẹ. Òun ra nù. Aṣẹ́wó àgbàlagbà. Ọba dúró. Bàbá ìyá wèrè gan o. Kí ló dé láìṣẹ́ tí tẹ́lẹ̀? Àbẹ́ màá bó ṣe wash mi pẹ̀lú oríṣiríṣi. Kò sí nǹkan tí ò fi mi wé. Ohun yín náà ni mo gbọ́ sà. Mọ́ ọ̀ pé kí ló ń ṣẹlẹ̀? That's why tí mo ṣe wá ta pé kí n béèrè pé ṣé kò sí sà. Ọmọ ṣeun Máyọ̀wá. Ó ṣe yín ọ̀dà fún ọ. Mọ́mọ́dé lórí ibú rẹ̀ lóhùn àgbà àyà ni. Ṣé kò wá sí wàhálà sà? Mọ́dà lóhùn. Iṣẹ́ tí ń ṣe ọ̀ka láàánú. Ọmọ tèmi ní wá bọ̀ lálẹ́. Olórí ibú. Mo sì ti kìlọ̀ fún gbé láyé rẹ̀ tí èkú ìyìn gbọ́dọ̀ jápẹ́ tẹ́sẹ̀ rẹ̀ àyìn mọ́. Alright sir. Ayé o ṣeun. Bóò ni ìyàwó rẹ̀ ń kọ́? Ṣẹ́ẹ̀jà. Àlàáfíà làwà sà. Ẹ ṣé gan sà. Tọ́ o ṣeun. Báńkì. Ẹ má já o. Ọlọ́run jí wa rí o. Alright sir, ó dàárọ̀ sà. Mi mọ kan tó kọ tiẹ̀ pẹ̀lú ariwo tó ń pa ń ta. Ọlọ́run má jẹ́ kọ́ ọlọ́rọ̀ di tèèyàn. Wá àtọ́kù nù yàrá. Kí ló wá ṣe ń pálọ̀? So kí ló ṣẹlẹ̀ ń ta o? Àti lè ṣáà ti lọ rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Bọ̀ ó ní kí n má lọ ta nà. Wá àtọ́ tún wá fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé wàá ní sọ fún mi ń sìn ni? Ó yá dìde. Ń jẹ́ ká wọlé. Màá sọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ́nu yàrá. Ṣé òun ti bẹ̀rẹ̀ àbí? Lórúkọ àti má tó bribe kó tó sọ fún mi. Tó o bá gbọ́ àwọn àgbá kú ọ̀rọ̀ tí mo sọ sólórí ibú rẹ̀. Mo like nǹkan tẹ́ ẹ sí o. Nílé ayé rẹ̀ tí èkú kò ní dé sàkání ọmọ mi mọ́. Kódà bí ẹ bá gẹ̀ẹ́sì náà mi ẹ̀ ní kọsẹ̀. Má dá lóhùn. Olórí ibú. Ẹni ibi. Bó bá sì jọmọ tí wọ́n ní wọ́n máa dáàbò bò ní. Mọ́ bí rí ọkùnrin kan pẹ̀lú ọmọ wọn yọ̀bọ̀n tì. Olórí burúkú olórí bobo. Nọ́nsẹ́ǹsì játijàti. Àmì ẹ̀dúró náà bá a pọ́nlé. Bó bá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ń lọ bó bá mú lọ station kí lẹ̀ sí. Tó bá jẹ́ yun ni òun náà mọ̀ pé òun lẹ́mìí ìyìn lọ́kàn ẹnu mu níbi ìtajà kà.
ń bọ́ bí kí áńkọ́ọ̀fù sí ń lọ mo jẹ́ ń tán mo lè máa tọ́ ara o. ojú ọkùnrin ni ọ́. I'm sorry babe mi mọ̀ pé máa pẹ́ tó kí n tó délé ká tó close ní shop wọ́n gbé kọ́ńténà wa ìyẹn ọjà wa láti China tí wọ́n bá dẹ̀ ti gbé débẹ̀ yẹn a gbọ́dọ̀ offload ẹ̀ ká dẹ̀ ká kí àwọn delivery company tó gbé wá kán tó lọ so má bínú nǹkan tó jẹ́ kí n pẹ́ nìyẹn. but ìgbà tí mo pè ẹ́ lọ́sàn-án ó ní ẹni meeting nílé ọ̀gá yín ló sọ fún mi. Oh yeah, you are right. Ọ̀gá later cancel meeting yẹn nígbà tó ń gbọ́ pé ọjà ti dé. ok mo tún rí ìwà àti gẹ̀yìn papọ̀ lálẹ́ yìí. But babe, mo rò pé mo ti ṣàlàyé ọ̀rọ̀ gẹ́ ìfẹ́ náà. Nǹkan tí mo ń try láti ṣe fún un, mo ti sọ fún ẹ. She need my help. Mi ò ṣáà ní máa wò ó ràn. Perhaps ọmọ kí á ti ká wa tún ni. And tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan kékeré tèmi náà ṣe fún yàn lélẹ̀. Just to put smile on someone's face. Ìwé mímọ́ gan fìdí ẹ̀ múlẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ò bá nípa láti ṣèrànlọ́wọ́ fún. Òun lẹ́ni kejì rẹ̀ kẹ́ tọ́jú wọn. má bínú. You're welcome. ṣó ṣì ń bínú ni. No, I'm fine. It's okay. are you sure. Honestly, I'm good. Mi bínú sí ẹ. alright so ṣé kí n bẹ́ẹ̀ gbóúnjẹ wá. Ọ̀rọ̀ tó ní a máa sọ yẹn. Why tó jẹ́ ká sọ ń sìn? tó bá jẹun tó a máa sọ. No, I insist. Jẹ́ ká sọ ń sìn. alright mo ti resign níbi iṣẹ́. ṣùgbọ́n nǹkan tí mo sọ. Sorry, what did you say? mo ní mo ti resign níbi iṣẹ́. You resign? Why? ó ní lady kan tọ́gà mi fẹ́ láàrin wa and lady yẹn ti marry. then nígbà tó yá ọkọ lady yẹn ni kó má wá síbi iṣẹ́ mọ́ torí ó ń fura sí pé ó ń fọ̀gà. so ìgbà tí lady yẹn ò wá síbi iṣẹ́ mọ́ ọ̀gá bẹ̀rẹ̀ sí ní wọnú ọ́fíìsì tèmi. Ṣó ya wèrè ni? Láti ṣe kíni? wọ́n ní kémi àtàwọn máa fẹ́ra. What? Lẹ́yìn tó ń try láti ruin marriage oní marriage tó fẹ́ ba ìgbéyàwó onígbéyàwó jẹ́ ó tún lórí láyà ó tún wá báwọ̀ nínú ọ́fíìsì kan náà. ọ̀gá ò mọ̀ pé lady yẹn ti marry. How? níbi iṣẹ́ wa wọn kì í gba obìnrin tó bá ti marry but ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń bẹ̀ wọ́n parọ́ pé àwọn ò tí ì marry. Wow. Irú àgbáyé oníjẹkújẹ lórí burúkú wo nìyẹn? Very greedy man. So lọ́rọ̀ kan tí torí tẹ ló ṣe resign. yes èmi ni mo mọ iye ọdún tí mo ti ń gbàdúrà kí n rọ́kọ alálùbáríkà fẹ́ and nísìn tọ́lọ́run ti wá gbàdúrà mi ì lè jẹ́ kí bàbá àgbàyà kan wá bayọ̀ mi jẹ́ nítorí iṣẹ́. ìdí nìyẹn tí mo ṣe ní kó wá gbalé so that a lè máa plan wedding wa. Ó ga o. Honestly, I understand you perfectly. But babe, gbogbo wedding plan ta kálẹ̀ iná, owó la máa fi ṣe é. Ó dẹ̀ mọ irúṣẹ́ tí mò ń ṣe. Wọ́n san mílíọ̀nù fún mi salary. Mi ì gbà ju 250,000 naira lọ. Ìwọ náà dẹ̀ máa dúró ẹrù tó wà lórí salary yẹn. Ṣé ti oúnjẹ tá ń fowó ránṣẹ́ ní ká sọ ni? Àbí tówó mọ́tò? It's not easy. And ó tún pẹ̀lú nǹkan tó jẹ́ kí n like ẹ. Torí mo mọ̀ pé o kì í ṣọ̀lẹ, o dẹ̀ kì í ṣe oníranù. Èmi náà dẹ̀ ti decide pé mi lè fẹ́ liability. Ẹni tí ò ní sálápá. Torí ẹrù yẹn ti pọ̀ jù lórí mi nìkan. So, kí la fẹ́ ṣe? Báwo la ṣe fẹ́ ṣe? Ìgbéyàwó ló wà lọ́nà tá ń plan yìí. Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Sálárì mi ò lè ká. Ìwọ náà dẹ̀ mọ̀ pé mi ò léèyàn tí mo lè pè tó lè ràn mí lọ́wọ́. ṣé o nífẹ̀ẹ́ mi?
Of course I do. Then má worry ara ẹ nípa big wedding. Tó bá yẹ pé introduction náà la máa ṣe, or ká lọ sí registry, kò sí wàhálà. And ìwọ náà mọ̀ mi kì í ṣọ̀lẹ, má padà wáṣẹ́ mi. Or tó bá tiẹ̀ wá worse pé mi ò ríṣẹ́, mo lè bẹ̀rẹ̀ business kékeré kan. Nǹkan tí mo kàn fẹ́ ni happy home àti ọkọ tó máa nífẹ̀ẹ́ mi. It's okay. We can start the introduction planning. Tá bá dẹ̀ ṣe yẹn tán, tó bá jẹ́ registry àbí traditional wedding la fẹ́ ṣe, a mọ the next step. Tó bá dọ̀la, má pe màámi, má bá wọn sọ ọ̀rọ̀ introduction yẹn. But ìwọ náà, o kì í pe màámi bíi ti tẹ́lẹ̀ mọ́. Kò dẹ̀ sígbà tó bá pè mí tí wọn kì í béèrè ẹ. Òótọ́ ló sọ o. Bọ̀ má bínú. I promise you I will change. Okay. Oh yeah, listen. One roof, one vibe. Cynthia, èmi ti ń lọ o. Since tó lọ sójà léni, abẹ́ta kò farabalẹ̀ kó rest dáadáa. Okay dear, o ṣé. Tá bá ṣe morning prayer tán lọ́fíìsì máa pè é. Ṣé o máa lè wá nǹkan jẹ báyìí? Má ṣe wá nǹkan jẹ. Mo kàn fẹ́ sùn díẹ̀ náà ni. Alright then. Ó dàbọ̀. Ó dàbọ̀ díẹ̀. Bọ́sún, Ẹ káàárọ̀ Sister Bísọ́lá. Èmi ni o Mr. Mayowa. ẹ wọlé sà. Ẹ káàárọ̀ sà. Good morning my sister. Ẹ kúṣẹ́. Mo tiẹ̀ ti ń lọ sókè pé kí n lọ check yín. But bí mo ṣe kọjá ní passage yẹn ni mo gbọ́ oríṣiríṣi àwọn aroma tó ń lọ tó ń bọ̀ ní dájúdájú kitchen lè máa wà. Okay sà. But ṣé kò sí sà? Kò sí problem. Ìyá ẹ̀ ni ó fẹ́ rẹ̀ díẹ̀. Ó ní orí ń fọ́ òun látànà. So mo ṣáà ní kó rest kó má lọ sí ọjà léni. So ó wà nulẹ̀ ó sì ń sùn. So mo kàn fẹ́ kó jẹ́ pé tí n bá lọ tán kó má kú òun nìkan. Since tẹ́yìn wá round, ẹ jọ̀ọ́ ẹ má bá mi yọjú sí in case tó bá need anything, ẹ jọ̀ọ́. Ẹ̀yà, ẹ má worry. Tí bá dáná tán máa lọ check wọn. Ẹ wò ẹ ṣé gan. Kò sí wàhálà sà. Ṣé ẹ ní dúró jẹun ni? Kẹ́ tó máa lọ. Mo wà okay. Thank you very much. I'm grateful o. All right. Ó dàbọ̀ sà. Ṣé kí wọ́n lọ bómi sára jàre? Mi ò ní choice. Gbogbo ọ̀dọ́jà yẹn lé ní. Tí n bá ti lo paracetamol ń sìn, ara mi máa wà okay. Mo ẹ̀sẹ̀ jọ́jà tuntun ni. Mi dẹ̀ tí ì rí púpọ̀ tánú ẹ̀. Wo, ààrẹ tẹ̀ jáde ní jàre. Ààrẹ tẹ̀ padà kí Máyọ̀wá tó dé. Ó yá dìde wá lọ jẹun. Bọ̀sún, Sorry dear. Kí ló sọ? kí lò ń rò? Mo ní kó wá lọ jẹun. Má bínú jọ̀ọ́. Mo ti ronú lọ. Mo ní nǹkan kan tí mo rántí ń sìn ni. Are you okay? Àbí torí ọ̀rọ̀ tá sọ lánàá ni nípa wedding. No. Abba, not at all. Trust me, kò ń ṣe yẹn. All right then. Ó yá dìde wá lọ jẹun kó tó tutù. Kálọ̀ ń bẹ́ ń lé ni. Kọ́ wá wo bí mo ti lé. Mo lé ẹsẹ̀ rẹ̀ ọ̀balẹ̀ lánàá. Ìyìn tí ẹ fẹ́ mọ̀ bóyá bọ́n bẹ lára rẹ̀. Daddy. Wọ́n lè yìnbọn fún yín náà. Nígbà tó rí wọn ò burú. Mọ̀jà sọ báwọn o. Ọmọ pé tí mo ṣe fún lánàá o. Bí ìgbà téèyàn bá gba eegun lẹ́nu ajá ni. Ọmọ bí ó ti ka láàtó. Yóò dùn gan ni. Torí ojú rẹ̀ tí mo wò lánàá o. Mo rí pé ó fẹ́ràn rẹ̀. Ọ̀nà tí ó gbà rí ọ ní ọmọ sán káàkiri. Kò ní dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Àmọ́ tọ̀, ṣé mi ó wà lájú mi lẹ̀? Kọ́mọ mi tọ́ da báyìí. Kó wá lọ gbé kinní ràn dán wálé. Kó ní tó ń fẹ́ nù. Nígbà. Ọlọ́run má jẹ́.
èmi ò tiẹ̀ lè fẹ́ wọn. tó bá ti yá jẹ́ bá ní kí wọn náà yá jìnnà sí ǹjọ́ gbọ́ kọ́ jìnnà sí má jẹ́ kó lé ọkùnrin tó bá dáa tí ó fẹ́ ọ má jẹ́ ó lè sá kúrò lára rẹ̀ torí báwọn èèyàn bá rí ọ tó gbà ọmọ lọ́dà báyìí ṣe bàbá arúgbó ní tẹ̀lé ká wọn ò ní fẹ́ súnmọ́ ọ. àwọn Yorùbá sì ní téèyàn bá ní jẹ kọ́ mọ́ fi rún mú ǹjọ́rọ̀ mi yé ọ. bẹ́ẹ̀ ni ó yé mi sà. but dádì ṣé mọ̀ pé bẹ́yìn àti mọ́mì ṣe ń bá mi sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo láìkẹ́ ẹ̀. ó tún fún mi ní confidence láti jókòó tì yín then bá yín sọ̀rọ̀. so mo wá rò pé tó bá pé báyìí lẹ́yìn àti mọ́mì ṣe máa ń bá wa sọ̀rọ̀ ń gbà yẹn ni ṣé mọ̀ pé possible kẹ́gbọ́n mi má sá kúrò nílé. gbogbo ń tọ́ ọ sọ ọ̀rọ̀ lọ sọ àmọ́ sórí mi àti ìyá rẹ̀ tá à ń pariwo mọ́ yín afẹ́káyé yín dáa ni àfẹ́kẹ́ ẹ ṣìnà àfẹ́kẹ́ ẹ kẹ́gbẹ́kẹ́gbẹ́ àfẹ́kọ́ jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan ẹ ní lè máa sọ fún wa àwọn ọ̀rẹ́ yín lè máa fọ̀rọ̀ lọ́ǹta kí wọ́n máa kọ yín kọ̀kúkọ̀ ń tá à ń jágbe mọ́ yín nù kẹ́ ẹ lè bá a máa tọ́tọ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe. àti wípé ṣé mo pa àwọn ọ̀rẹ́ táǹtì mi ń bá rìn ló kọ́ wọn pé kó sá kúrò nílé. bẹ́ẹ̀ ni mo mọ̀ ń táwa náà ń sá fún nù àmọ́ jẹ́ wá sọ kinní kan fún ọ. àwọn Yorùbá ní ẹni tá a bá kọ́ níkà tó ṣèkà dájúdájú ìkà ń bẹnu ń tọ̀hún tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni. lóòótọ́ àwa ti gbà pa àṣàṣìṣe a rò pé tá a bá fi wọ́n líle mú yín tá a fi tọ́ yín dàgbà a rò pé ní òjì ẹ̀gbọ́n ni àmọ́ tọ̀ èèyàn máa yé ìsìn ń tẹ́ fẹ́ ṣe ń bẹnu yín àwa rò pé bí ayé àtijọ́ ni ńgbà tá a wá ń gbìyànjú tá à ń tó ẹ̀gbọ́n rẹ̀ sọ́nà tó sì nítọ̀ ọwọ́ tá a fi mú ọwọ́ líle ni òun ò nífẹ̀ẹ́ sí. ǹjẹ́ ń tọ́kàn lọ́rọ̀ rẹ̀ ni pé kó wá kẹ́rù kó sákò ńlé kó tẹ̀ lọ́kùnrin lọ àbí ṣe bá jọ tọ́ yín ni kí ló wá dé tí wọ́n sá lọ. òótọ́ ni but daddy ẹ má wọrí mo mọ̀ pé bó pẹ́ bóyá àǹtí mi ṣì ń bọ̀ wá bẹ̀bẹ̀ wọn kò mọ bó ṣe fẹ́ padà wálé ni. ntẹ́mi sáàmà ni wípé gbogbo ohun yòówù tí ì bá ṣe àtèmi àti ìyá rẹ̀ àní ṣépè fún kàkà bẹ́ẹ̀ a máa gbàdúrà fún ni kọlọ́mbà àtọ́sọ́nà. èmi mi ò sì lè jẹ́ kọ́rẹ́ kan wá kọ́ mi kọ̀kúkọ̀ tí kò bá ń ṣe ìspẹ́tọ̀ tó lóun fẹ́ bá mi wáṣẹ́ kí ló fẹ́ dèmi àti wọn pọ̀. olórí burúkú ìkà ni máa yìí ṣá torí pé mo ní mi ò ṣe mọ́. Come in. ó ṣì wá ń bí. ọ̀gá ṣé nítorí pé mi ò gbà kẹ́gbà pátá ń dì mí mọ́ ló yẹ kẹ́ sáàkì mi. mi ò sáàkẹ́ nítorí ìyẹn mo sáàkẹ́ nítorí pé o parọ́ ni. mo parọ́ bí ti báwo ni sà. You lied that you were single. ó fún mi níwọ̀ jẹ. báwo mo ṣe fún yín ní poison bàtẹ́ ń ṣe ń gbà yẹn ṣé ẹ enjoy ẹ̀ so báwo ló ṣe wá di poison àná dá mi lójú pé tí n bá tún gbà fún yín ẹ tún máa ṣe again ọ̀gá ilé tẹ́ ṣe yìí ò dáa o. Life is not fair, Fola. I wish you good luck in life. You have to leave now. Ṣó fẹ́ kí n pe security fún ẹ ni? so tó bá di Saturday èmi àti Bọ̀sún máa yọjú sí yín ẹ bá mi sọ fún dádì náà so that wọ́n á lè mọ̀. mo ò ní kẹ́ mówó yín kẹ́ lọ fi ra nǹkan kalẹ̀ fún wa o tó bá di Friday màá send owó sí yín ẹ lè fi dáná lẹ̀ fún wa. Fọlá màámi ẹ jọ̀ọ́ excuse me màá pè yín padà. Hello Fọlá. Hello Bísọ́lá káàárọ̀ báwo ni náà tẹ̀. káàárọ̀ ṣó wa okay mo rí bó ṣe ń pè mí but mo bá màmí sọ̀rọ̀ lọ́wọ́ ni in fact mo ní kó fún mi ìṣẹ́jú kan kí lè bá gbé kọ́ọ̀lù ẹ̀ mo ní màá pè wọ́n padà ni. Bísọ́lá mi ní parọ́ fún ẹ wàhálà ti wà o. kí ló ṣẹlẹ̀.
bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò ní bìlú pọ̀gá ti sack mi. What? Why? Láti ìgbà tó ti lọ ọ̀gá ò jẹ́ kí n gbádùn. Wọ́n láwọn like mi pé ká máa fẹ́ra. Mo dẹ̀ sọ fún wọn pé mi lè ṣe. Ìgbà tán dẹ̀ stop tán dẹ̀ bẹ̀rẹ̀ sí ń disturb mi. Ìgbà tí gbogbo èdè wá sú mi bí mo ṣe jẹ́wọ́ fún wọn nìyẹn kán lè jẹ́ kí n sinmi. Ó sọ fún wọn pé ó ti marry. Yes now, ìgbà tán jẹ́ kí n gbádùn. Ìgbà tí mo dẹ̀ resume office láàárọ̀ yìí ni secretary wá fún mi lẹ́tà. Chai, this man. Ṣé kí n pè wọ́n kí n bẹ̀bẹ̀ wọn bí ọ̀tí ẹ̀ máa gbọ́? Ó mọ bó ṣe nídìí iṣẹ́ yìí o. O lè try best ẹ̀ bóyá wọ́n máa gbọ́ sí ẹ lẹ́nu. In fact, tí wọ́n bá ń ṣe pé ọkọ mi gan tí ò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́. Mi ò bá ti fi iṣẹ́ wọn sílẹ̀ fún wọn jàre. Àmọ́ gbogbo ẹ̀kú yọ́ lọ́rùn. Má worry, má pè wọ́n sìn, má bẹ̀bẹ̀ wọn. Alright, o ṣé. Mama expect call ẹ̀. Ti zùẹ́ ọ̀nà fún ọ̀nà ọ̀run. Lẹ́yìn tó bá mi lájọṣepọ̀ tán, ó tún ní God ó tún sack mi. Ọlọ́run á dá. Hello ọ̀gá. Abisola, how are you? Eléyìí tó rántí mi lénìí. Hope all is well. Ọ̀gá ẹ jọ̀ọ́, Fọlá ló pè mí sìn. Ó dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run. Gbogbo nǹkan tó bá ṣe fún yín, mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi dáríjì. Ẹ má bínú pé ó parọ́ fún yín, póun ò tí ì marry. Ẹ jọ̀ọ́, ó nídìí iṣẹ́ yẹn gan-an jèmi gan lọ. Okay. Tí o bá fẹ́ ká sọ ọ̀rọ̀ yìí dáadáa kókúnná, ṣé o lè wá sí Ìbàdàn? Mo promise ẹ pé tó bá wá sí Ìbàdàn, a máa yanjú ẹ̀. Àbá ọ̀gá, ẹ̀ẹ́dẹ̀jọ́ náà. Mo ò lè wá sí Ìbàdàn sìn yín o. Bí mo ṣe wà yìí mo busy gan. It's alright. Anytime tó bá ráyè, you can come. Then tá bá ti ríra, I will consider Fọlá's apology. Ẹ wo ọ̀gá, ẹ má bínú o, mi ò nílé wá. Bàbá olórí burúkú ni máa yí ṣá. Àánú Fọlá dẹ̀ ṣe mí ṣá. Ẹni tó yẹ pé òun ló ń tọ́jú ilé. Ọkọ ẹ̀ ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́. Kí ló máa ṣe báyìí? Tí n bá tiẹ̀ pé padà gan-an, kí ni mo fẹ́ sọ fún un? Samuel, ṣó mọ nǹkan tó ń sọ? Ṣé ó dá ẹ lójú pé ìyàwó mi lórí lọ́jà? Believe me àbí? Ok, ẹ máa bọ̀ ní Aláyàndé hospital. Ẹ máa bá wa ń bẹ̀. Àwọn tó yẹ pé mọ́yé slum báyìí àárọ̀ṣì wọn wá sí ìbà ẹni. Alright Samuel, mo ti gbọ́ nǹkan tó sọ. Ó ṣe gan, God bless you. Màá máa bọ̀ ń sìn. So pẹ̀lú adúrú ọ̀rọ̀ tí mo bá Cynthia sọ kí n tó kúrò ní láàárọ̀, ó tún lọ sọ́jà. Ṣé ọmọbìnrin fẹ́ parẹ́ nítorí owó ni? Orí dẹ̀ ń fọ́ mi láti wájú ṣá. Hello Jago. Báwo ni? Adéòkè boss. Màá fẹ́ kó rí mi lọ́fíìsì lénìí. Mo níṣẹ́ kan fún ẹ. Alright boss. Inspector má kánjú. Ta ló tún rọ́bà fín lọ́tẹ̀? Ṣé rí nǹkan tí màá sọ ni pé ẹ wá bẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀. She really need to relax. Madam go through a lot of stress. And ara wọn ti ń kọ́. Ẹ wo doctor, you are correct sir. To be honest with you, ọ̀rọ̀ woman yẹn ti sú mi. Kò sí irú ọ̀nà tí mi ti gbà láti bá sọ̀rọ̀. Pẹ̀lú stress tó ń fún ara ẹ̀ lórí pé ń wá owó. Tó bá ní orí ń fọ́ òun, tí n bá ní òkè, jókòó sílé kò sinmi, má lọ sọ́jà léni, á lóun ti gbọ́. But immediately tí n bá ti kúrò nílé báyìí, tí mo gba bí iṣẹ́ lọ, ìṣe ló máa dìde lórí bẹ́ẹ̀dì, ó máa gbọ́jà lọ. Kò kí ń fún ara ẹ̀ ń sinmi rárá, just like you said. Okay, iṣẹ́ wo náà ṣe? She's a business woman.
òkìrìkà ló ń tà lọ́jà. Definitely wọ́n ti overstress ara wọn over the time, so she really need to relax because tẹ́ bá rí nígbà tí wọ́n rush wá síbí báyìí BP wọn ti kọjá 200 already, ó ti over high, and nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lè fa ikú òjijì. Àìmọye àwọn ọlọ́jà tó ń ta ọjà nínú ọjà tí wọn kì í check ara wọn ló ti kúrú ikú bẹ́ẹ̀ yẹn. Nígbà tán mọ nǹkan tó wà lára wọn, tán mọ nǹkan tó ń ṣe wọ́n. Ọlọ́mọ ẹ̀kọ́ ọmọbìnrin yìí kó bá mi ń jọkàn. Má bínú, ṣé wọ́n ń tọ́mọ lọ́wọ́ ni? Because àti àtẹ́ni sáwọn máa ń gbà mí máa ń cause more stress. Àti ìbímọ. Oh wow, sorry about that. Àtìgbà ó lẹ ti marry? 5 years now. But ó lóyún ní time kan níbi a year and a half tá ṣe wedding. Then ìgbà tó yẹn pé 4 months ó ní miscarriage. So àtìgbà yẹn la ti ń bẹ lọ́hùn fún another one. Alright. But what if I tell you that too much of stress ó lè fa kí obìnrin má tètè lóyún? You mean it? Yeah, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. So ó máa dá tí wọ́n bá lè farabalẹ̀ díẹ̀. Gbogbo à ń lọ sóko, à ń lọ sódò yẹn kí wọ́n take a break. And along the line, ó ṣeéṣe kí wọ́n lóyún. Wow. Honestly, doctor, nǹkan tẹ́ sọ yìí dẹ̀ tún fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ ṣá. Mo tiẹ̀ ti fẹ́ máa rò kúrò gan sef. Mo rò pé bóyá ṣé ayé ni, kó má jẹ́ pé èèyàn kan ló ń ṣe mí. No, kò ń ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó bá ń ṣe wá kọ́ ni ṣe ayé. Ìgbà míì wà tó jẹ́ pé sometimes it is because of our ignorance. And nǹkan tó fi dá nìyẹn, tá bá ti rí anything tàbí tá feel anything lágọ̀ọ́ ara wa, ó yẹ ká lọ sí hospital tó bá close mọ́ wa, ká dẹ̀ lọ seek fún medical advice for more enlightenment. In fact, ẹ ṣé gan doctor, now I know better. And èmi náà máa gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé from now on. Oh yeah, listen. One roof, one vibe. Love drum rhythm. Imagine. Cynthia, look at what you did to yourself. Torí ìfẹ́ àfẹ́jù owó, ó sọra ẹ di ẹni tó ní high blood pressure. At your age, nǹkan táwa gan ò develop. Èmi tí mo jọ́kùnrin gan mi ò ní BP. Tàbá dẹ̀ ń sọ fún ẹ ò ní gbọ́, ò ní gbà. Ṣé bóun ló nà lẹ̀ sórí bẹ́ẹ̀dì ń sìn? Ó ṣe dìde, kó gbọ́jà lọ. Mo ṣáà tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. You are stable now. Thank God. Samuel, please come. Jẹ́ kí n bẹ wá change there. O really try fún wa gan ni. Èmi ni sir. Yeah, pé account details ẹ fún mi. Okay sir. 81 62 41 35 05. Pampesa. Okay. Samuel Bamidele Steven. Ben sir. Ẹ ṣé gan sir. Yeah. Successful. Ó ti lọ. Yeah, ó marry. Then Samuel, I would like to say thank you. Thank you so much. I'm grateful. You did well. You really did well. You're welcome, sir. But báwo lára wọn sìn? Ṣé ara wọn ti ń balẹ̀? Yeah, ara ti ń balẹ̀. Thank you. But Samuel, ṣé wọ́n nìkan ló dágbé wá sí hospital ni? No, sir. Èmi àti neighbor wọn tọ́jọ́ máa ń pàtẹ ni. But bàtà débi tán admit wọn ní àwọn ò lè dúró. Pé
pé kò sí anybody nídìí ọjà wọn, so wọ́n ti padà sọ́jà. Okay, I see. Anyways, thank you. Ó ṣé gan. Ó ní ọmọbìnrin kan tí mo fẹ́ kó bá mi ṣe alámì ẹ̀. Mo fẹ́ kó bá mi tẹ̀lé délé boyfriend ẹ̀. Mo fẹ́ mẹni tó ń fẹ́. Mo fẹ́ mẹni tó ń bá sùn. Àti ibi tó ń gbé. Okay, boss. Ó embarrass mi. Ó yẹ̀yẹ́ mi. Mo dẹ̀ fẹ́ kọ́ lọ́gbọ́n. So, mo fẹ́ mẹni tó ń fẹ́. Details. Tó bá di alẹ́, màá gbé ẹ lọ sílé bàbá ẹ̀. What time? By 9 p.m. I'm with you, boss. You can go. I will call you. Bọ́mọdé bá láṣọ bí àgbà, kò lè lákìsà bí àgbà. Oh yeah, listen. One roof, one vibe.